ẹ̀yin aláṣìṣe tẹ́ pera yín ní oníṣẹ̀ṣe ara tí wọ́n ń ré yín ẹ̀ ti ń dìde ẹ̀ tí wọ́n ń jáde ẹ̀ ti ń pariwo Christianity ò kì í ṣọ̀nà pé scam ni. mo ní ìbéèrè kékeré kan fún yín ẹ̀yin aláṣìṣe lẹ Yorùbá ẹ̀yin tẹ́ ń bọ ifá ẹ̀yin tẹ́ ń ṣẹ́fá ẹ̀yin tẹ́ ń bifá léèrè ìbéèrè mi ni wípé ṣé ifá lè rí future ṣé èèyàn lè da ifá kí ifá dẹ̀ rí ọjọ́ ọ̀la èèyàn ẹ̀ẹ̀kejì ṣé ifá ò kí ń parọ́ ṣé ifá ò kí ń ṣèké kí ló jẹ́ kí n béèrè question yìí kí ló jẹ́ kí n béèrè ìbéèrè ok ọba àkọwà aláàfin Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ nígbà tí wọ́n máa mú ọba Ọọ̀ni of Ifẹ̀ wọ́n mú wá láti United States of America Ifá náà dá o Ifá kọ̀ Ifá ò mú ọba nílẹ̀ Yorùbá Ifá ò rí ọmọ oyè nílẹ̀ Oòduà Ifá ò rí ọmọ oyè bí gbogbo Nàìjíríà ṣe tóbi tó Ifá. Mo kí ẹni tó bá wò mí mo kí ẹni tó bá padà wò mí mo kí wa ní kí ọlá ìkí jẹjẹ ẹyẹ kí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire mo ṣe ẹlàbọrú ẹlàbọ yìí ẹlàbọ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Èsì ọ̀rọ̀ mi ó ń lọ sọ́dọ̀ wòlíì kékeré yìí wòlíì tó ń mọyàn lọ́wọ́ ẹ̀ èsì rẹ̀ lórí àwọn ìbéèrè tó béèrè yẹn màá play voice ẹ̀ one by one màá dẹ̀ máa fún ẹ lésì. Number one, ó ní àwọn aláṣìṣe ó parọ́ o ṣọ́ra àwọn bàbá wa wọ́n àṣìṣe olórí àṣìṣe tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n fààyè gba Christianity àti Islam wọ́n fààyè gbẹ̀sìn àjèjì torí pé tó wáyé pé wọn ò fẹ̀sìn àyè gbẹ̀sìn àjèjì ǹjẹ́ wàá lanu gbàgì àbí ẹnu asín wàá máa sọ pé ẹ̀yin aláṣìṣe bó lẹ́wà toró ò tiẹ̀ ní you will never be ò lè di Christian ìdá kojó oníṣàngó àbí kojó lógún àbí kojó lọ́ya so bọ́ torí fáwọn bàbá wa nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ believe pé káwọn ní acquire new knowledge òun náà ṣe gba Islam àti Christianity láàyè nílùú wọn so ńgbà tán dẹ̀ gbà wọ́n láàyè tán wọ́n wá sọ wọ́n ní pé ńgbà tí èèyàn bá gba àlejò tó gba tẹ́nàntì sílé tí tẹ́nàntì wá sọ pé ó kù ibi tí láńlọ́ọ̀dù máa rìn ṣe mọ̀ pé torí pé láńlọ́ọ̀dù yẹn ó fààyè gbẹ tẹ́nàntì ni báwọn bàbá wa ti sọ pé tí ààyè bá ti gbà wọ̀fà nígbà táàyè gbà wọ̀fà tán ó sọ pé báwo ni tó lówó òun ṣe jẹ́ so bẹ́ẹ̀ lọ ni ọ̀rọ̀ yín gbogbo ẹni tó bá ti ń bẹ́ ẹ̀yin bẹ̀bẹ́ tó bọ́rọ̀ yín ṣe jẹ́ nìyẹn so jẹ́ kí n play fídíò ẹ yẹn níkọ̀ọ̀kan kí n fún ẹ ní èsì. tẹ́ pera yín ní oníṣẹ̀ṣe ara tí wọ́n ń ré yín ẹ̀ ti ń dìde ẹ̀yin aláṣìṣe tẹ́ pera yín ní oníṣẹ̀ṣe ara tí wọ́n ń ré yín ẹ̀ ti ń dìde ẹ̀ tí wọ́n ń jáde ẹ̀ ti ń pariwo Christianity ò kì í ṣọ̀nà pé scam ni. mo ní ìbéèrè kékeré kan fún yín. sórí ibi torí ẹ ò ti pé ni pé number one ǹjẹ́ ìwọ rí babaláwo kan tó jáde tó sọ pé Christianity kì í ṣọ̀nà àwa táwa ń bí àwa tí wọ́n bí sínú Christianity là ń jáde pé kò kì í là ń sọ fún pé kò sọ̀nà ńbẹ̀ àwa la sọ pé kò sọ̀nà ńbẹ̀ la rí pé scam ni bẹ́ẹ̀ ni àwa tán bí sínú Christianity tá a mọ ìtàn tá a mọ Christianity tá a mọ ti fún tẹ̀dọ̀ àwa la padà sọ pé kò sí ọ̀nà ńbẹ̀ pé scam ni pé irọ́ náà pa fún wa because number one irọ́ tó kọ́kọ́ pa fún wa ni pé láti tàn wá pé Olódùmarè òun ni Yahweh that is nǹkan tó ń pè ní manipulation nìyẹn tẹ bá sọ fún wa pé Yahweh yín ò kì í ṣe Olódùmarè tiwa àwọn tó fẹ́ ṣe Christian á ṣe Christian àwọn Buddhist àwọn Shinto àwọn ẹ̀sìn míì wà nílẹ̀ káàárọ̀ àjíire lẹ́ni wọn ò gbógun tilẹ̀ náà wọn ò sọra wọn di nativity bẹ́ẹ̀ yín Christian bẹ́ẹ̀ ṣe mọ́ra yín pé ẹlẹ́sìn àjèjì ni yín mọ̀ pé ẹlẹ́sìn àjèjì ni yín ẹ ti sọ ní dára ẹlẹ́sìn ìbílẹ̀ torí pé ẹ ń sọ èdè wa you are speaking that language in our practice ẹ̀sìn yẹn in our own mother tongue ó wá jẹ́ kẹ́ rò pé ẹ̀sìn
yín lẹ ń ṣe but ẹ̀sìn lẹ ń ṣe torí pé àwọn bàbá oníbàbá lẹ ló ń jó fún ní church. Yes, jó f'Olódùmarè. Ìjọ́ tí mo realize pé the biblical God pé kì í ṣe Olódùmarè mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. Yes, ìgbà tí mo kọ́kọ́ ń lọ màá máa dé ṣọ́ọ̀ṣì máa ní tó máa sọ pé Yahweh màá máa pe Olódùmarè bọ̀ tó yá mi wá lọ mọ́. Kí ni mo fẹ́ lọ máa jó fún God tí ò kì í ṣe Olódùmarè fún? Tó yẹ pé God mo condemn àwọn Ọ̀rúnmìlà wọ́n lọ gbé bàbá kan wá wọ́n wá parọ́ fún mi pé òun lọ lọ́hùn. So that is why ta sọ pé scam ni jìbìtì ni wọ́n fi ẹ̀sìn yẹn lù fún wa. Okay. ẹ̀yin aláṣìṣe ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ń bọ Ifá, ẹ̀yin tẹ́ ń ṣẹ́fá, ẹ̀yin tẹ́ ń bi Ifá léèrè. Ìbéèrè mi ni wípé ṣé Ifá lè rí future? Ṣé èèyàn lè da Ifá kí Ifá dẹ̀ rí ọjọ́ ọ̀la èèyàn? Kí n máa ṣe pé o gọ̀ pé o ponú ni pé number one kó tó di pé wọ́n gbé Christianity wá ṣèbí Ifá ni wọ́n ń dá nílùú yìí àbí Ifá kọ́ náà ń dá? Ilẹ̀ yẹn Ifá kọ́ náà fi tẹ̀ dó? Ṣé wọ́n mọ Jésù kan tó tẹ̀lé wọn dó? Ọdún mélòó ni Christianity ti lò? Ọdún mélòó ni Christianity ti lò? Ọdún mélòó ni Christianity ti lò ni mò ń béèrè lọ́wọ́ ẹ o òpònú pásítọ̀. Ọdún wo làwọn baba ńlá wa ti nílùú wọn tí wọ́n ti ń ṣèlú wọn? Ifá yẹn náà fi create àpèrè, òun náà fi ṣọba, òun náà fi ṣadé, òun náà fi ṣe gbogbo nǹkan tí wọ́n ní. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé ṣé Ifá yẹn rí nǹkan? Ifá ni ohùn Olódùmarè. Ifá kò sẹ́ni tó ever sọ pé Ifá jẹ́ ohùn Yahweh. Torí ẹ̀yin Christian ẹ̀yin lẹ mọ àyè yín, ẹ̀yin lẹ ń manipulate Olódùmarè sínú Christianity. Oníṣẹ̀ṣe ò manipulate Yahweh sínú ìṣẹ̀ṣe. Ẹ lè dé ilé ìjùbà kẹ́ lọ máa gbọ́ kọ́ máa kí oríkì Yahweh 77 lórúkọ Yahweh. Olódùmarè tó rọ̀ tó jẹ́ pé òun ni orúkọ tó rọ̀ pẹ̀lú ìṣẹ̀ṣe tó rọ̀ pẹ̀lú àwọn Ọ̀rúnmìlà. Òun ni àwọn Ọ̀rúnmìlà sọ fún wa pé olórúkọ ẹgbàágbèje ni. Bó ló ti rí orúkọ ẹgbàágbèje nínú Bible? Ṣùgbọ́n tẹ́ bá dé church gbogbo oríkì Ògún, oríkì Ṣàngó, oríkì Ọya, oríkì Ọbàtálá ẹ lọ máa kì í fún Jésù. Ìran tí Jésù ti wá, Jésù ò ní oríkì. So láti máa bèrè lọ́wọ́ pé ṣé ohun Olódùmarè ṣó ríwájú ṣó rẹ̀yìn, ó ṣò pé you lack knowledge. Yes, ó ṣò pé o ò mọ Olódùmarè òun gan. A sọ pé Ifá lohùn Yahweh, ohùn Olódùmarè tiwa, ọba àjíkẹ́ ọba àjíkẹ́, ọ̀gẹ̀gẹ̀ ọba tó gbélé ayé ró, tó rán àwọn ọ̀kànlérúgba irúnmọlẹ̀ wá sílé ayé. Òun ni Ifá jẹ́ ohùn ẹ̀. Ifá ni atọ́nà wọn lóde ọ̀run àti lóde ayé. Ẹ̀ẹ̀kejì, ṣé Ifá ò kí ń parọ́? Ṣé Ifá ò kí ń ṣèké? Kí ló jẹ́ kí n bèrè question yìí? Kí ló jẹ́ kí n bèrè ìbéèrè? Ok, ọba kan wà, Aláàfin Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ọ̀ọ̀ni of Ifẹ̀ nígbà tí wọ́n máa mú ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀, wọ́n mú wá láti United States of America. Ifá náà dáwó. Ifá kọ̀. Ifá ò mú ọba nílẹ̀ Yorùbá. Ifá ò rí ọmọ oyè nílẹ̀ Oòduà. Ifá ò rí ọmọ oyè bí gbogbo Nàìjíríà ṣe tóbi tó. Ifá. Ṣé o rí number one? Tó bá jẹ́ pé ṣé torí ọba Ifẹ̀ ìyẹn ọba bàbá wa Adéyẹyè ní ìtàn Ògúnwùsì pé United States of America ló ti wá àbí nífà wá mu. Yes. Ṣé àtìgbà tọ́ni ti dórí àpèrè yẹn ṣé ó hùwà ó dọ̀tí àpèrè ó wà ẹni tí fà òmù ni? Ọọ̀ni is our pride. Ọba Adéyẹyè Ògúnwùsì pride ló jẹ́ fáwa ọmọ aládé. Kò síbi tó lọ tí ó sì fi ń gbé àṣà àti ìṣe wa ga. Ó máa ń sọ pé àṣà àti ìṣe wa number one ni látọdún ìgbà tọ́ni ti dé orí àpèrè yẹn. Despite he was born into Christianity, he was a choir. He was even choir director as tá bá ṣe gbọ́ nígbà náà. So then number two, ọmọ oyè can come from anywhere. Ọmọ oyè lè wá láti America, ọmọ oyè lè wá láti London. Ó lè wá as long as tí ọmọ oyè tó bá ti máa ṣe dáadáa. Àìmọye àwọn tí ò travel out tó jẹ ọba tó dẹ̀ jẹ́ pé òṣì náà ń ṣe. Yes, tó tiẹ̀ jẹ́ pé Nàìjíríà yẹn náà wà
tán dẹ̀ ti gorí àpèrè tí wọ́n dẹ̀ ń ṣe rádaràda lórí àpèrè yẹn. Yes, a lè máa sọ tolúwo but àwọn ọba tó jẹ́ indigenous tó wọ̀ tìjú olúwo wà, gbogbo àwọn ọba tó lọ ń jójó ìyà ní redeem, àwọn ọba tó ń jójó òfò ní redeem tó ń sọ pé Ṣàngó kinní kan Ṣàngó kú pátápátá, Ọya wọlẹ̀ ó kú pin, ọba lò fọ́ kúta agbára rẹ̀, Jésù ló láde ògo. Ẹjọ́ àwọn ọba yẹn mélòó nínú wọn ló ti ìlú òyìnbó wá? Mélòó nínú wọn ló ti ìlú òyìnbó wá? Ṣùgbọ́n Ọọ̀ni tó sọ pé ó wá láti Amẹ́ríkà, ó hùwà ọmọ ọkọ kò hùwà ọmọ àlè. So pé èèyàn wá láti ìlú òyìnbó, as long as tó bá ti ní ẹ̀jẹ̀ ọmọ ọkọ, ṣé mi ń sìn tí mo ń sọ tó yẹ pé ìlú òyìnbó ni mo wà ń sìn, ṣé mi kì í ṣọmọ ilé bàbá mi mọ́? Ṣé mi kì í ṣọmọ ilé bàbá mi mọ́? Ìbéèrè ni mo béèrè lọ́wọ́ ẹ̀. Ó rí olórí Ashley, ìyàwó Ọ̀nìrìṣà, tán bí sí London, ṣùgbọ́n wo bó ṣe ń promote àṣà àti ṣe tó jẹ́ pé àwọn míì tán bí sílé gan wọn ò lè ṣe. Ìwọ ń sìn ilé náà bí ẹ sí o, orí ẹ gbálẹ̀, o ò mọ nǹkan tó ń sọ lẹ́nu. Torí pé sórí Bible tó gbé dání yẹn, tá a bá fọ́ sí wẹ́wẹ́, ojú á tì ẹ́ gan. Tó bá push mi, sórí tá a bá fọ́ Bible yẹn sí wẹ́wẹ́, gbogbo flaw Jésù pátápátá la máa kó jáde nínú Bible yẹn. Jésù tẹ̀ ń pọ́nlé yẹn, gbogbo flaw ẹ̀ pátá a máa kó jáde nínú Bible. Mósè, bí Mósè ṣe ní kó máa pààyàn, tó jẹ́ pé ṣàríà tẹ̀ ń Muslim lé ní Mósè ló bẹ̀rẹ̀ ẹ̀, tó ń sọ àwọn èèyàn lóko pa, gbogbo ẹ̀ la máa kó jáde fún yín. Bí Jésù gan ṣe command ipe ẹni tí ò bá ti ṣe tòun kan pa, gbogbo ẹ̀ ló wà nínú Bible. Á tún fún ẹ lédè Greek, kò ń ṣe Yorùbá ìjòkó tó rọ́pò ọkàn yẹn níbo. Á kà á fún ẹ ní proper English, á dẹ̀ explain nǹkan tó jẹ́. Paul apostle yín, ó ní kí wọ́n pa anybody tó bá ti padà wá change nǹkan tó ń sọ nínú Galatians chapter 1. Ó ní if anybody should come and teach you any other thing rather than what we have taught, only let him be accursed. Accursed mean kí wọ́n pa ẹnìyẹn, kí wọ́n yanjú ẹnìyẹn, kí wọ́n sọ ọ́ lóko pa, kí wọ́n dáná sun. That is Jewish tradition. Wọ́n máa dáná sun ẹni náà ni wọ́n dẹ̀ máa pa, wọ́n ṣe pa Deborah. And that was exactly bí wọ́n ṣe pa Willington Day nílùú òyìnbó, bí wọ́n ṣe pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rebel, wọ́n ṣe bí àwọn Christian bọ́n ṣe ń pààyàn tẹ́lẹ̀ ní ìlú òyìnbó nìyẹn. So tí a bá kàn silent lórí ọ̀rọ̀ Christianity this time around, ìdí tá a ṣe silent ni pé a mọ̀ pé àgùntàn ni yín, so kò sọ́pọlọ, àgùntàn ni yín. Wọ́n dẹ̀ program yín kí àwọn mùsùlùmí, àwọn bọ́n ṣe máa sọ yín di ṣàwámà ni. Yes, mi sọ pé àwọn Muslim tó jọmọ Yorùbá ọmọ ọkọ o, àwọn ọmọ àlè àbáwọn bóyá tí àwọn jihad tán bá dé, wọ́n program yín láti sọ yín di ṣàwámà. Torí ibi tí ẹ máa ti mọ̀ pé orí yín ò pé ni pé wọ́n sọ fún yín pé Yahweh sán àrá. Àtijọ́ tí mo ti délé ayé mi rí ibi tí Yahweh ti sán àrá rí, ṣùgbọ́n bó ṣe wà báyìí ọpọlọ ẹ ò pé, o gbàgbọ́ pé Yahweh sán àrá. Ṣàngó tó jẹ́ pé tán bá pé àrá á máa sán, ọ̀rà nífẹ̀ẹ́ tán bá invoke ọ̀rà nífẹ̀ẹ́, àrá máa sán. Ẹ sọ pé ọ̀rà ẹni òkú òrìṣà ni, ẹni dead god ni. Ṣùgbọ́n Yahweh tí ò lè sán kankan, òun lẹ sọ pé jẹ́ living god torí pé ti wò nínú fíìmù. Bẹ́ẹ̀ ni Jésù kò sí nǹkan tí ò lè ṣe, orúkọ Jésù ò lè pa eṣinṣin, ṣùgbọ́n ọ̀fọ̀ àti àyádọ́ ògèdè tán máa pè wà tó yẹ pé ṣinṣin á dẹ̀ kú. So kí wá ní kinní bẹ̀? So wọ́n program yín bí ṣàwámà, wọ́n program yín láti sọ yín di ṣàwámà. So wọ́n ti ṣe fíìmù fún yín tó yẹ pé tẹ bá pé in Jesus name, àrá máa sán gàr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 à
Ṣàngó àrá ò ní sán àrá ò ní sán so ṣorí pé deception nìyẹn torí Bible kan sọ pé gbogbo àìṣòdodo lẹ̀ṣẹ̀ so Christianity tẹ́ ń practice lénìí fraud ni tó ṣiṣẹ́ bọ́gà false messiah ni ṣiṣẹ́ bọ́gà gbogbo ayé ló mọ̀ pé ẹni tí ẹ gbé tẹ́ ń gbé káàkiri lénìí tẹ́ ń pè ní Jésù yín adófùrọ̀ ni and that is why tó ṣe máa ń costume ẹ̀ bí obìnrin ẹ̀rí wọ́n máa ń ṣe bí ọkùnrin torí agenda tí àwọn tó gbé Jésù yẹn sílẹ̀
ní 14th century ni pé wọ́n fẹ́ sọ ìran aláwọ̀ dúdú di adódì. Wọ́n dẹ̀ mọ̀ pé mùmú ni wá, zombie ni wá, wípé nǹkan tó bá ti program wa, ṣèbí ìsìn àwọn ló ń program wa, tó bá yá àwọn ọmọ wa máa bẹ̀rẹ̀ sí ní dòdì. Gbogbo yín máa condemn Bobrisky, ṣùgbọ́n kò sí ìyàtọ̀ láàrin Bobrisky àti Jésù yín, because láyé tí Jésù yín exist ní 2000 years ago kò sí lipstick, kò sí makeup, ṣùgbọ́n Jésù tí gbogbo yín hang sí church ó múra bí obìnrin. Nǹkan tí wọ́n fi parí ọ̀rọ̀ yìí ni pé wọ́n ní Jésù ń padà bọ̀, ó fẹ́ wá fẹ́ ọkùnrin àti obìnrin. Gbogbo wa la sọ pé a fẹ́ ṣe, èmi ò sí lára yín mọ́ o. A ní a fẹ́ lọ jẹ àsè ọ̀dọ́ àgùntàn, a fẹ́ lọ jẹ àsè ọ̀dọ́ àgùntàn, àbí ara fẹ́ lọ jẹ àsè ọ̀dọ́ àgùntàn. So pé Jésù máa fẹ́ wa, tí Jésù bá fẹ́ wa tán, Jésù á máa dó ọkùnrin, á máa dó obìnrin. Ṣẹ́yìn o mọ̀ pé bisexual ni òyìnbó ń promote ńbẹ̀ yẹn, gay agenda òun náà promote ńbẹ̀ yẹn. Torí bàbá ọba James tó authorize Bible tó wọ́n fi kó yín lẹ́rú gan, wọ́n dó díẹ̀, wọ́n dó díẹ̀, wọ́n dó ìdí ẹ̀, wọ́n dó díẹ̀, wọ́n dó ìdí ẹ̀, wọ́n fẹ́ dó díẹ̀ jà. Jésù yíyẹn náà wọ́n dó pákí acid ẹ̀, ẹ lọ ka story ẹ̀. Bàbá ẹ̀ dó díẹ̀, Mike Angel dó díẹ̀, òun náà tún dó àbúrò ẹ̀ tó fún lóyún. So Jésù yíyẹn bímọ, ó jí story, ó copy identity ẹlòmíì, òun ni wọ́n lò fún, kì í ṣe òun kọ́ ni historical guy. So kí ni mò ń try láti sọ ni pé má kí wọ́n sí mi lẹ́nu o, torí tó bá gbé sàárà ẹ̀ kọjá mọ́ṣáláṣí, wò á bá ẹ nà tán. Nínú Bible yẹn láti proof, a ti show gbogbo ẹ̀ fún ọ. Nínú Bible yẹn òun láti fi gbogbo àṣírí Christianity. Tó bá wá sọ pé torí mo máa ẹ sọ pé kò ń sọ̀rọ̀ ẹ̀mí lélẹ́yìí, àwọn tó kọ síbẹ̀ wọ́n fẹ́ ká mọ̀ bó ṣe rí ni, ẹ má twist ẹ̀ fún wa mọ́. Ọ̀dẹ̀ dó ni ẹ́. Iyán táwọn aláṣìṣe yẹn invent oúnjẹ, àmàlà tí wọ́n invent oúnjẹ, gbogbo nǹkan tí wọ́n ṣe òun ló ń jẹ. Orúkọ ẹ gan, orúkọ táwọn aláṣìṣe yẹn tí wọ́n create òun náà ló tún sọra ẹ̀. Ọmọ àlè ni ẹ́, mi ìsọjù báyìí ló dìgbà kan náà.